Yoruba Nation gbogbo wọn jà fún àjọmọ̀ pé ní agbára ti àwọn orílẹ̀ agbára àwọn tó ṣẹ̀dá ilẹ̀ Yorùbá wọ́n máa ń bí wọ́n sí. Wọ́n pìrìmẹ́ǹtì ọ̀rọ̀ ìdásílẹ̀ ní orúkọ ilé agbára Oòduà tó yẹ pé one of the strong and powerful organization tó ń ṣe ìtẹ̀síwájú ní Nàìjíríà tó ń ṣe ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ Yorùbá. Mo pìrìsẹ́ǹtì àwọ̀dù fún bàbá wa ọ̀rẹ́ mi bàbá mi èèyàn mi bọ́dì mi olóyè aláàjì àgbàmọ́ ẹ̀yẹ àdúrà nígbà ìjọba mi kàtà fún wọn. Ẹ jẹ́ kí wọ́n ya fọ́tò kó tó lè gbé wọn padà sáàyè náà. Sídìí Adé ẹ máa bọ̀ gẹ́gẹ́ bá wọn ya fọ́tò. Mánéjà ló bọ́ síbi tó yẹ kẹ́ ẹ dúró sí. Ẹ fi ìwúkù ẹ fi lé mánéjà kúrò bẹ́ẹ̀ ẹ lọ ya fọ́tò. Bàbá wa Sheikh Abdulrahim àdúrà nígbà ilẹ̀ agbára Odùduwà ilé agbára inú mi àgò ẹ má bínú ilé agbára Odùduwà Yorùbá Nation wọ́n fún yín ní àmì ẹ̀yẹ yìí ẹ máa tún lọ gbàtà Amẹ́ríkà lágbára Ọlọ́run. Bàbá wa Sheikh wọ́n rò lọ́wọ́ mo dẹ̀ gbọ́ pé àwọn fẹ́ fún MC Abbey náà lówó tó ẹ ṣe o bẹ́ẹ̀ ṣe rò ní mọ̀ gọ́sà ẹ ṣe ń tẹ̀ ìyá tó nù fọ́tò ẹ jẹ́ àjókòó ẹ bá ń pè pálí àwọ́dù yẹn fún wọn ká padà sáré. Yorùbá Nation Yorùbá Nation.